ìgbà àrọ́mọ bí ní orúkọ Jésù ìgbà àrọ́kọ ní orúkọ Jésù ó yá fọ́ dànù fọ́ lónìí ó yá fọ́ lónìí bàbá kò gbúdọ̀ fọ́ ọ̀tá lónìí Ọlọ́run fọ́ dànù lónìí ni kò fọ́ dànù ní orúkọ Jésù lónìí ni kò fọ́ dànù Olúwa sán dànù jẹ́ kí n gbòmìnira ayé mi gbòmìnira ayé ọmọ mi gbòmìnira iṣẹ́ mi gbòmìnira ilé mi gbòmìnira fọ́ dànù bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún èèyàn yìí nígbà gbà sí Olódùmarè ní orúkọ Jésù gbogbo táyé gbé sínú ayé yẹn tọ́ta ní kò gbúdọ̀ fọ́ ní orúkọ Jésù gbogbo ṣé òkùnkùn ní ayé yẹn ní orúkọ Jésù Ọlọ́run Ísírẹ́lì ó yá fọ́ dànù ó yá gbogbo ìjàmbá má kàíra bá ilẹ̀ àṣà lè brakatakata bó ti kú dá morokoto tó la brakatakata bó ṣàgàtàkàtà bó wà bọ̀ màkàlíbà ẹ̀fún àti èdè kó mú ọ̀tá lónìí ní orúkọ Jésù wọn ni kó mú ọ̀tá ó yẹ lọ fọ́ dànù ó yẹ lọ fọ́ dànù ó yẹ lọ fọ́ dànù ó yá wọn ni kó fọ́ dànù ìgbà àrọ́mọ bí kó fọ́ dànù ó yá fọ́ dànù ìgbà àṣetì ó yá fọ́ dànù àrọ́kọ fọ́ dànù àǹdàlàwà fọ́ dànù bàbá mo ní kó fọ́ bẹ́ẹ̀ ni ó ṣì rí ẹ̀yin ẹ̀ lọ́wọ́ agbá amúnisìn ẹ̀ ń jẹ́ mú ayé yín sìn lónìí mo ní kí Ọlọ́run kó kọ́ yín máa ṣe Olódùmarè mo ní kó kọ́ yín máa ṣe lónìí kí Ọlọ́run kó kọ́ yín máa ṣe látùnà kẹrì àpàṣẹ àdúrà kẹrì ìyanu àdúrà Ọlọ́run àwọn èèyàn rẹ̀ rèé liga kaiba kasaida kondua wa ilima afa keliba saida modolobolo sakable gadaba gosaga iṣẹ́ rẹ̀ rèé bàbá ní ayé àwọn èèyàn yìí ó yá nọ agbára ó wà ilima asa ó yá sọ orúkọ rẹ̀ di mímọ́ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù hallelujah jẹ́ ká gbọ́ mi náà sókè orúkọ Jésù agba ṣẹ́gun kó olómi lọ lórúkọ Jésù omi kó tú sílẹ̀ omi kó mú ìwòsàn wá kó já ìdè lónìí ìyanu kó ṣẹlẹ̀ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù. Nípa àdúrà tí mo ní a máa gbà ní èdè Yorùbá fún ọjọ́ kan mi ìgbàgbé pásítọ̀ gbàgbé mi ìgbàgbé ìjọ ní bá ti báwọn lè ṣètò Yorùbá tí bá ti ní relief náà kan mi a máa gbàdúrà fún mi mo fẹ́ ká ti múra sílẹ̀ ká dé sọ fún àwọn èèyàn pa màá sọ fún ẹ o ìjọ yẹn tá a máa gbàdúrà yẹn ṣùgbọ́n a máa lákòókò láti lè sọ ṣùgbọ́n bí ìgbàgbé ìyanu àṣìṣe náà àdúrà sì bẹ̀ lọ́la lédè òyìnbó ní àtàwẹ̀ àtàdúrà láti alẹ́ aago méjìlá àárọ̀ Sunday ìdájí àti jẹ́ Monday ṣùgbọ́n aago méjìlá 12 a.m. on Monday 12 a.m. ní Eastern Time so ẹ ká fi sọ́kàn fún ọjọ́ àgbàdua yẹn ìyanu àṣẹlẹ̀ náà yìí wà mọ̀ pé Ọlọ́run tó bá ṣèṣì gbọ́ngbọ́n tó lọ́ bá fún wa lórí ọ̀fẹ́ àkókò mo fẹ́ ká gbàdúrà lọ́pọ̀lọpọ̀ àkókò Yorùbá lè wà ẹni tá gbẹ́jọ Yorùbá ẹ dúró tó bá ṣèṣì Ọlọ́run á sì ràn wá lọ́wọ́ ìyanu àṣẹlẹ̀ náà yìí wà ẹ ká sọ nípa àdúrà yìí fáwọn ẹ ká ránṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ẹ ká gbé iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ga ẹ jẹ́ ká sọ fún yín nípa app yẹn a lè download ẹ orílẹ̀-èdè kíbi tó bá wà lórílẹ̀-èdè tó bá wà ní íńtánẹ́ẹ̀tì wọ́n lè gbọ́ wọ́n bá wà ní ibikíbi tó bá wà wọ́n lè gbọ́ Ọlọ́run á sùn wọ́n lọ́wọ́ lórúkọ Jésù ohun tí Ọlọ́run múlẹ̀ lọ́wọ́ àwọn táwọn ní gbà sọnù ògùn àtẹwọ́ Ọlọ́run kò farahàn ó yá lọ ṣe eré mo pa ọ́ láṣẹ ni ó yá lọ gba ìtọ́ rẹ àṣẹ Olódùmarè ni mo pa ní àṣẹ ni sẹ́ àṣẹ Olódùmarè ni lórúkọ Jésù
àṣẹ Olódùmarè mo pa fún ọ lónìí nípa gba ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mo pa ọ́ láṣẹ lónìí ní orúkọ Jésù. Ó yá lọ gba ire rẹ tó bá ti débẹ̀ kan mọ́lẹ̀ ọ lọ́wọ́ ní orúkọ Jésù. Ó yá lọ kọjá lọ sínú ire ni bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. Àdúrà rẹ ti gbà o.